lónìí ni ìdájọ́ awakọ̀ bọ́ọ̀sì BRT tí wọ́n ló fipá bá Bámiṣé lò pọ̀ tó sì pa lẹ́kọ̀ọ́ yóò máa wáyé o. gbogbo ètò ló ti tò báyìí fún ìdájọ́ awakọ̀ bọ́ọ̀sì BRT Andrew Ominicorom tí wọ́n ló fipá bá Bámiṣé Àyànwọlá lò pọ̀, ìyẹn èrò tó gbé o tó sì ṣekú pa o, yóò máa wáyé nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó tó wà ní Tafawa Balewa Square. ṣáájú ni adájọ́ Serifat Sonaike ó ti kéde wípé ọjọ́ kejì oṣù karùn-ún ọdún yìí ni ìdájọ́ náà yóò máa wáyé o, lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ o. lóṣù tó kọjá ọdún 2022 ó ní wọ́n kọ́kọ́ gbé Ominicorom ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó márùn-ún tó mà dá lórí ìfipábánilòpọ̀, ìgbìmọ̀pọ̀ láti ṣèkà àti ìpànìyàn. ìjọba ìpínlẹ̀ Èkó ó máa fẹ̀sùn kan awakọ̀ BRT náà pé ó gbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan láti fipá bá Bámiṣé ọmọ ọdún 22 lò pọ̀ àti láti ṣekú pa o ní ọjọ́ 29 oṣù kejì ọdún 2022. gẹ́gẹ́ bí ìgbìmọ̀ olùpẹ̀jọ́ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, wọ́n ní nǹkan bíi aago 7 alẹ́ ó ní wọ́n fipá bá Bámiṣé tó ń ṣiṣẹ́ aránṣọ lò pọ̀ tí wọ́n ètò ṣekú pa o lópòpónà Lẹ́kì Àjà sí afárá Carter Bridge. ìgbìmọ̀ olùpẹ̀jọ́ ó ní lẹ́yìn tí awakọ̀ BRT náà àtàwọn tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n pa Bámiṣé o tí wọ́n iṣẹ́ láabi wọn tán ó ní wọ́n má jù síta o láti ojú fèrèsé ọkọ̀ tó máa ń lọ o, èyí tó jẹ́ kó farapa yánnayànna. àmọ́ Ominicorom mà dúró lórí ẹsẹ̀ rẹ̀ wípé òun kò mọ̀ jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n máa kà sóun lẹ́sẹ̀ o, òun lòun kò mọ ohunkóhun o nípa ìfipábánilòpọ̀ àti ìṣekúpa Bámiṣé tó jẹ́ aránṣọ o. Ominicorom ṣàlàyé pé àwọn èrò ọkùnrin mẹ́ta tó máa gbé lẹ́yìn tó ti ṣíwọ́ iṣẹ́ o, òun ni wọ́n máa ṣe ìkọlù sí Bámiṣé tí wọ́n ètò jù síta láti ojú fèrèsé ọkọ̀. ẹ̀gbọ́n ọ̀dọ́mọbìnrin tí wọ́n ní awakọ̀ BRT máa ṣekú pa lẹ́kọ̀ọ́, ìyẹn Olúwabámiṣé Àyànwọlá, ó mà ti sọ fún ilé ẹjọ́ tó máa ń gbọ́ ẹ̀sùn náà pé wọ́n ti bà ojú ara olóògbé náà jẹ́ lásìkò tí àwọn ọlọ́pàá yóò fi ṣàwárí òkú rẹ̀. ìbátan rẹ̀ ọ̀hún Abẹ́gúndé Àyànwọlá ó mà ló máa sọ̀rọ̀ náà lásìkò tó wá jẹ́rìí o ní ilé ẹjọ́ tako awakọ̀ BRT tí wọ́n ní ó máa pa ọ̀dọ́mọbìnrin náà Andrew Nice Ominicorom. Andrew Nice yìí ó ní wọ́n fẹ̀sùn kàn pé ó mà bá olóògbé náà lò pọ̀ pẹ̀lú ipá o tó tún gba ẹ̀mí lọ́rùn rẹ̀. ó tún kojú ẹ̀sùn ìbálòpọ̀ èrò ọkọ̀ míì, ìyẹn Mary Jane Odezelu. wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn náà, wọ́n ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2022 yìí ó ní Bámiṣé mà kúrò nílé láti ṣàbẹ̀wò sí ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀, àmọ́ kò débi tó máa ń lọ. èyí ló mú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Bámiṣé. ó mà ló máa ṣàlàyé fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé òun bá òun sọ̀rọ̀ lójú òpó WhatsApp pé òun máa wọ inú ọkọ̀ BRT, àmọ́ ẹ̀rù máa ń bà òun nínú ọkọ̀ èrò náà nítorí àwọn nǹkan tí òun fura sí lẹ́yìn tí gbogbo àwọn èrò ọkọ̀ náà tí wọ́n ti sọ ó mà ló mà mú fura dání. Abẹ́gúndé ẹ̀gbọ́n olóògbé náà ó ṣàlàyé pé Bámiṣé àti ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún wọ́n fi ohùn ránṣẹ́ sí ara wọn o lórí WhatsApp. èrèdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi lọ ṣe ọ̀fíntótó bí olóògbé náà bó ṣe rìn ní iléeṣẹ́ tó mójútó BRT lẹ́kọ̀ọ́. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ BRT wọ́n béèrè àṣẹ láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó fún àwọn aláṣẹ láti wo àwòrán orí CCTV inú BRT náà. gẹ́gẹ́ bí ohun tí Abẹ́gúndé mà sọ, àwọn ọlọ́pàá wọ́n fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà, èyí tó mú kí wọ́n kọ lẹ́tà sí ọ́fíìsì iléeṣẹ́ tó ń ṣàkóso BRT lẹ́kọ̀ọ́, ìyẹn Lámátà, àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún. ó ní lẹ́yìn onírúurú ìgbìyànjú ó ní wọ́n mà rí òkú àbúrò òun nílé ìgbókùnkànsí ní ọjọ́ 7 oṣù kẹta lẹ́yìn tí ẹnìkan darí àwọn sí àgọ́ ọlọ́pàá tó wà ní Èbúté Èrò. nígbà tí agbẹjọ́rò afurasí tó béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n Bámiṣé ohun tó ń gbìyànjú láti sọ o nígbà tó sọ pé wọ́n ti bà ojú ara olóògbé náà jẹ́ pẹ̀lú omijé ẹkún lójú, ó ní virgin ó ní ọmọ náà tí àwọn ọkùnrin bíi 2 sí 3
tí wọ́n sì bá a lò pọ̀. Ṣé ẹ fẹ́ kí n máa ṣàlàyé bí ojú ara rẹ̀ ṣe rí ni? Rárá o, mi ò lè ṣàlàyé, ṣùgbọ́n wọ́n ní lónìí olónìí òun ìdájọ́ yóò mà tún tẹ̀síwájú o lórí arákùnrin BRT tó pa Bámiṣé kọ́lọ́ ọba kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o, àbúrò ò ní ṣe wá, akújímọ̀ ò ní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpẹ́.